أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله. Háyà ó ti yá ẹ jẹ́ ká lọ sílé ẹ̀kọ́ wa Ìbàdàn Rámọ́nì àfọ̀túnrú nílùú Kútọ́nù ó yá ẹ jẹ́ ká lọ torí pé mọ̀ ló ládi ní iṣẹ́ mọ̀ kọ̀ọ̀kan ó gbé. Háyà ó ti yá ó mà ti yá o ẹ jẹ́ ká lọ tẹ̀lé mi Ìbàdàn Rámọ́nì àfọ̀túnrú nílùú Kútọ́nù ó yá ẹ jẹ́ ká lọ torí pé mọ̀ ló ládi ní iṣẹ́ mọ̀ kọ̀ọ̀kan ó gbé. Àdìsá ti dé ooo Àdìsá ìmọ́lẹ̀ ọmọ ayé lóyún olómìnirin ṣògbóhùn lẹ́nu erin aṣọ ànákọ́ ó ti ṣá èmi ò wọ́ tànà ìsọkúsọkọ́ ṣe bí wá sí òun lórí mi wá mú tiẹ̀ lò ọ̀rọ̀ ẹ̀kọ́ máa nìyàn àlèlè mú yúlá wàlá yúlá àlèyìn torí mọ̀ ló ka jù láyé o kò sóhun tó tó. Háyà ó ti yá ó máa ti yá o ilé tó wà ní Ìbàdàn Rámọ́nì lápẹ́ gbogbo wa mọ́lẹ̀ ọmọ ayé lọ. torí pé mọ̀ ló ládi ní iṣẹ́ mọ̀ kọ̀ọ̀kan gbé. ẹ wá gbọ́rọ̀ ẹ wá gbọ́rọ̀ yìí nípa ilé kéwù wa o Ìbàdàn Rámọ́nì. 2011 ọjọ́ karùn-ún oṣù kọkànlá Àjìkàrímù Mustapha o Babátọ́lá àwọn lọ́lọ́run fiṣẹ́ rán sí wa nílùú Kútọ́nù ẹni ọlọ́run ní bàbá Ṣéhù Kàrímù àmì ńlá ni bí wípé bàbá ti mọ̀ ni 36 days lẹ́yìn tí bàbá dálé kéwù lẹ́hùn Babátọ́lá Mustapha ó dágbére ó tọ́ lọ́hùn lọ ọmọ Mustapha ọ̀run rẹ̀ kọ́lọ́hùn kò kẹ́ o wọlá pẹ́yìn rẹ̀ ò dàrú kíwájú dára fún. Háyà ó ti yá ẹ jẹ́ ká lọ sílé ẹ̀kọ́ wa Ìbàdàn Rámọ́nì àfọ̀túnrú nílùú Kútọ́nù ó yá ẹ jẹ́ ká lọ torí pé mọ̀ ló ládi níṣẹ́ mọ̀ kọ̀ọ̀kan gbé. Wálímọ̀ àkọ́kọ́ tí a ṣe nílé kéwù wa àwọn ọmọ ogun ìjọ Asabu Firdaus 2016 ọjọ́ yẹn o ọjọ́ ayọ̀ ni àtúnṣe kejì lọ́dún 2018 méjìdínlógún làwọn ọmọ àlùtẹ́kùwà gbogbo ọdọọdún là ń lọ síbi ìdíje 2019 ìdíje méjìlá lọ agbáko kéní agbẹ́fẹ́ ọ̀kan wálé agbáko kẹta fúdíje ẹlẹ́ẹ̀kejì ìròyìn tẹ́rì yẹn kò má tó àmójúbà tọmọdé àtàlágbà ẹ jẹ́ ká lọ ó yẹ ẹ jẹ́ ká lọ ilé kéwù wa o. Háyà ó ti yá ẹ jẹ́ ká lọ sílé ẹ̀kọ́ wa Ìbàdàn Rámọ́nì àfọ̀túnrú nílùú Kútọ́nù ó yá ẹ jẹ́ ká lọ torí pé mọ̀ ló ládi níṣẹ́ mọ̀ kọ̀ọ̀kan gbé. Àjìkàrímù fẹ̀yìn rẹ̀ sílẹ̀ o ẹ̀yìn tó fi sílẹ̀ kó má ní bàjẹ́ àmín. Àjìkàrímù fẹ̀yìn rẹ̀ sílẹ̀ o ẹ̀yìn tó fi sílẹ̀ kó má ní bàjẹ́ àmín. Nínú ẹ̀yìn tí bàbá filẹ̀ o kébà Ajímọ̀súrù ọmọ Musa mùdírù àkọ́kọ́ kọ́ ló ń jẹ́ kẹ́pẹ́ àmín. Ustaz àkọ́kọ́ Àfàjàbárù ẹni rẹ̀ ọmọ Kọ́lẹ́s Aliyu Kàrímù ó ṣeun. Ètò ẹ̀kọ́ nílé kéwù wa ẹ wá gbọ́ kéwù òwúrọ̀ fáwọn ọmọdé ọmọ wa kéwù ìrọ̀lẹ́ fáwọn àgbàlagbà torí pé látòrí ìtẹ́ lórí ìtẹ́ o kẹmà wá mímọ̀ ọ̀rọ̀ Muhammadu tọ́hání kọ́lọ́hún kó pẹ̀lú àwọn àfà o torí pé kákọ́mọ́ kéwù kì í ṣiṣẹ́ eré ìwà sápọ̀. Àjìkàrímù fẹ̀yìn rẹ̀ sílẹ̀ o.
kó má ní bàjẹ́ àmín. Ajímọ̀lìkì rọ́hìmù mi bàbá wa babalékéwù Ibadurrahman títí wa Ajari Zikọ́ ìyàwó Mustapha ayare 2017 ni màmá yìí dágbére fàyè ìyàmọ̀ ìsára Tọ́lá Mustapha o ẹ ṣeun ìyálékéwù Ibadurrahman títí wa Ajàṣẹ rífà Dàmọ́làmì ó ti lọ ìyá Fájàbàrù olóore títí wa ìyá Kẹ́hìndé ó sèmi ẹ ṣeun ajíyalé o kọ́lẹ́s bàbá Ridwan àdúpẹ́ bàbá Asuf olóore tiwa ní ajámú iná ọmọ Adégòkè ẹ ṣeun ìyá Akmaru kọ́lọ́ ń jẹ́ kẹ́pẹ́ fún ọmọ Mustapha ìyá Mohsini Musina ìyá Mohsini Ajásọ Bàràtù Mustapha àwọn lólóore ilé kéwù wá àdúpẹ́ àlékún oore àtòwò ńláńlá fún ẹ. Ajíkárí mú fẹ́yìn rẹ̀ sílẹ̀ o ẹ̀yin tó fi sílẹ̀ kó má ní bàjẹ́ àmín. Ó yá o ẹ tẹ̀lé mi ká lọ sílé kéwù wá. Ó yá ẹ̀kọ́ òwúrọ̀ fáwọn ọmọdé. Ó yá ẹ̀kọ́ ìrọ̀lẹ́ fáwọn àgbàlagbà o. Ó yá Ibadurrahman ó ń bẹ làbọ̀túrú. Ó yá àfọ̀nlá fámásì. Ó yá ọ̀dẹ́ tàgbà ó yẹ jẹ́ ká lọ. Ó yá àwọn àfáwá wọn ò fi iṣẹ́ ṣeré o. Ó yá Mọ́súrù Mustaka lámú. Ó yá irú bàbá kọ́lọ́ ń jẹ́ kẹ́pẹ́ o. Ó yá Fájàbàrù ọmọ kọ́lẹ́sì mi. Ó yá Kàrímù kí wọ́n má ṣe tẹ̀ o. Ó yá Ibadurrahman kó máa lọ síwájú.